Otasansan rédíò and TV. A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé lórí ìkànnì yín ìkànnì wa Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ó tóbi ni kò ní jẹ́pin wa o lágbára dẹ́dà. Yorùbá wa ní ọwọ́ tó bá ṣẹ́gun sí níjọbẹ̀ rẹ̀, ọwọ́ wa báyìí láfi gbáre ayé wa. Àní ṣàṣe dànù, àní ṣàṣe rí, àní ṣàṣe jẹ. Ẹni ẹlẹ́ni kò ní kéré iṣẹ́ tá a bá ṣe. A kí yín wípé ẹ tún káàbọ̀, ẹ kú lé lórí ètò yín, ètò wa Oyè Ọ̀rọ̀ lórí ìkànnì Otasansan TV. Orí ètò tá a ti máa ń ṣe àtúpalẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, lórílẹ̀‐èdè Nàìjíríà, nílẹ̀ Áfíríkà àti káàkiri àgbáyé gẹ́gẹ́ bí ó bá ṣe jẹyọ nínú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa gbogbo. Tẹ́yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin onímọ̀, ẹ̀yin olóye tẹ́wàá bá ní fi làákàyè ṣe àgbéyẹ̀wò rẹ̀ tẹ́sì bá wa dá sí i. Níbo la wá ń lọ? Kí ni àwọn ìṣẹ̀lẹ̀ tá a fẹ́ mẹ́nubà lórí ètò fún tèmi? Ẹ ti mọ̀ wípé ojoojúmọ́ òun náà ni ètò yìí máa ń wáyé lórí ìkànnì Otasansan TV. Ti tòní rèé o, lénìí ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2024. Nínú àwọn ohun tá a fẹ́ ṣe àtúpalẹ̀ ọ̀rọ̀ lórí rẹ̀, òun náà ni ọ̀rọ̀ mọ́gàjí kan nílẹ̀ Ìbàdàn, mọ́gàjí Akínsọlá, tí ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tó wàjà tó ṣẹ̀ṣẹ̀ gbéṣẹ̀, ọba Lékan Balógun, tó ní kó lọ rọ́kúnlé. Bàbá ti fojú balẹ̀ ẹjọ́ o ní ọjọ́ Ẹtì Friday ọjọ́ 24 oṣù karùn-ún ọdún 2024. Ó ní bàbá fojú balẹ̀ ẹjọ́. Kí wá ló ṣẹlẹ̀ nílé ẹjọ́? Kí ni ìdájọ́ tí ilé ẹjọ́ dá nínú ìjókòó tó wáyé lánàá? A mú wá fún yín nínú àtúpalẹ̀ ọ̀rọ̀ wa lórí ètò lónìí. Bákan náà, a mẹ́nubà ọ̀rọ̀ Kano. Kí ni tuntun tó tún súyọ? Kí ni tuntun tí ìròyìn tún gbé? Kí ló tún ṣẹlẹ̀ ní ìlú Kano lónìí ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2024. Ṣé gbàgbé ṣe rántí wípé gómìnà ìpínlẹ̀ Kano ìyẹn Abba Yusuf ó ti fún Emir Sanusi Lamido Sanusi ní ìwé ẹ̀rí àti ọ̀pá àṣẹ pé òun ni Emir ti ìlú Kano tí ìjọba fọwọ́ sí. Ṣùgbọ́n tuntun tún wá súyọ ní ọjọ́ Saturday lónìí, Saturday ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2024. Nígbàtí Emir àti ìjọba ìpínlẹ̀ Kano tí wọ́n ní kó lọ rọ́kúnlé, tí wọ́n ní kó kúrò lórí ìtẹ́, ìyẹn Bayero, òun náà mọ̀ wọ ìlú Kano tìlù tìfọn, táwọn olólùfẹ́ tiẹ̀ náà táwọn náà sì kí káàbọ̀ gẹ́gẹ́ bí Emir àti tiwọn táwọn mọ̀. Ṣùgbọ́n tuntun mẹ́rin tó wá súyọ lọ́jọ́ sátidé yẹn kan náà, nígbàtí
Emir Sanusi Lamido Sanusi tó ṣe ìpàdé papọ̀ pẹ̀lú àwọn olórí elétò ààbò ní ìpínlẹ̀ Kano. Kí ni wọ́n jọ sọ nínú ìpàdé yẹn? Kí ni àwọn olórí iléeṣẹ́ ètò ààbò lọ́kan òjọ̀kan kí ni àwọn náà padà sọ lẹ́yìn ìpàdé tí wọ́n ṣe papọ̀ pẹ̀lú Emir Sanusi nílùú Kano? A mú àtúpalẹ̀ ọ̀rọ̀ wá fún yín lórí rẹ̀ lórí ètò yìí láṣẹ Èdùmàrè. Bákan náà nínú àtúpalẹ̀ ọ̀rọ̀ wa a mẹ́nubà ọ̀rọ̀ gómìnà ilé ìfowópamọ́ àpapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́lẹ̀, ìyẹn lánàá Emefiele Godwin Emefiele lórí ìgbésẹ̀ tílé ẹjọ́ gbé lórí àṣẹ tílé ẹjọ́ pa lórí ẹjọ́ tí Emefiele ń jẹ́ lọ́wọ́ ní ilé ẹjọ́ pàṣẹ pé ilé ẹjọ́ ó pàṣẹ gbígbẹ́sẹ̀ lé àwọn dúkìá kọ̀ọ̀kan tí wọ́n trace tí ó jẹ́ pé wọ́n sì inú ìwádìí wọn ó fi hàn wípé Emefiele ló ní àwọn property yẹn àtàwọn owó. Àwọn property wo, àwọn dúkìá wo ó ní ilé ẹjọ́ wá gbẹ́sẹ̀ lé pé kó di tìjọba. A mú wá fún yín àtúpalẹ̀ ọ̀rọ̀ lórí rẹ̀ lórí ètò yìí lásàálẹ̀ tòní lórí ètò yìí lágbára Ọlọ́run. Bákan náà àwa fẹ́ kí ẹ bá ní subscribe ká tó tẹ̀síwájú, káwá tó tẹ̀síwájú a fẹ́ kẹ́ ẹ bá ní subscribe sórí ìkànnì yìí. Ẹ̀yin tí ẹ bá ti subscribe tẹ́lẹ̀ ẹ bá ní tẹ notification bell kẹ́ ẹ sì bá ní share program yìí kó lè káàkiri àgbáláyé, kó lè débi tó yẹ kó dé, kó lè rìn jìnnà dáadáa. Ẹ bá ní share rẹ̀ lórí àwọn social media platform yín bíi Facebook, Twitter, Instagram, TikTok, WhatsApp, Telegram, YouTube àtàwọn social media platform yín tẹ́ ẹ bá tún lò. Ẹ bá ní share rẹ̀ lógúnlógún, ẹ bá ní share rẹ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n kó lè káàkiri àgbáláyé dáadáa. Káwá tó tẹ̀síwájú ká tó mú àwọn ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ọ̀rọ̀ wá fún yín lórí àwọn kókó tá a ti mẹ́nubà, ẹ jẹ́ ká mú ìkéde yìí wá fún yín. Tá a bá wá padà dé a wá kán lo agbami ètò. Ẹ má tíì lọ o, a sì wà lórí ètò. Ẹ kú kalẹ̀. Ó ta social media àtúntìdé o. Níbikíbi nígbàkúgbà iṣẹ́ wa o. Ó kárí ayé. Ó ta social media. Ilé-iṣẹ́ tí Èdùmàrè gbé kalẹ̀ fún gbogbo ẹni ó fẹ́ ṣe ayẹyẹ bíi wedding, birthday, funeral, coronation, anniversary, concert, product launch àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn irinṣẹ́ wa kọjá bẹ́ẹ̀. Professional camera wa mú sánsan. Lightning wa mọ́lẹ̀ kedere. Sound wa já tòròtò. Drone camera wa wúni lórí. Editing wa ò lẹ́gbẹ́. Finishing wa kọjá bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́ wa kọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú ìrírí bá a ṣe gbé kámẹ́rà ya áńgù lóríṣiríṣi. Kódà bẹ́ẹ̀ fẹ́ ṣe documentary ẹ pè wá kábàáyé gbé kalẹ̀ lára ọ̀tọ̀ pẹ̀lú owó tí ò gún pa. Àtúnbáni ṣe MC lóde ayẹyẹ gbogbo. Ẹ pè wá sójú òpó 07063291779. Iléeṣẹ́ wa wà ní nọ́mbà 13 Ọlágòkè Àkànó Street, Àbáyọ̀mí Ìwó Road, Ìbàdàn. Ó ta social media lẹ́bẹ̀kẹ́bẹ̀. Ẹ káàbọ̀ padà lórí ètò yín ètò wa òye ọ̀rọ̀. Orúkọ tèmi ò yí padà o, Tajudeen olówó òkèrè lórúkọ tèmi. Ìnàjú ẹkùn tí bọdẹ lẹ́rù ní gbogbo ìgbà, ẹ̀ṣọ́ kò yí ni mí, ìkòyí ẹ̀ṣọ́ nílé bàbá tó bí mi lọ́mọ. Lórí àwọn kókó tá a ti mú wá fún yín ní ṣáájú níbẹ̀rẹ̀ ètò, lára rẹ̀ ni ọ̀rọ̀ Mọ́gàjí ilé Akínsọlá nílẹ̀ Ìbàdàn tí Olúbàdàn tó ṣẹ̀ṣẹ̀ gbéṣẹ̀, ìyẹn ọba Lékan Balógun tó pàṣẹ pé kó kúrò lórí àlééfà kó yé pera rẹ̀ ní Mọ́gàjí ilé Akínsọlá mọ́. Ó fojú balẹ̀ ẹjọ́ lórí ẹ̀sùn tí ìgbìmọ̀ lọ́balọ́ba nílẹ̀ Ìbàdàn, ìgbìmọ̀ afọba ìpinnu Olúbàdàn tí wọ́n fi kàn án wípé ó tún ń pera rẹ̀ ní Mọ́gàjí ilé Akínsọlá lẹ́yìn tí
ìgbìmọ̀ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ti pàṣẹ pé kó kúrò lórí àlééfà gẹ́gẹ́ bí Mọ́gàjí ilé Akínsọlá, ó yẹ pera rẹ̀ ní Mọ́gàjí ilé Akínsọlá mọ́. Ṣùgbọ́n ọ̀rọ̀ wa ti dọ̀rọ̀ ilé ẹjọ́ tí Mọ́gàjí Akínsọlá tó sì fojú ba ilé ẹjọ́ ní inú ìjókòó ìgbẹ́jọ́ tó wáyé lọ́jọ́ Friday ọjọ́ Ẹtì ọjọ́ 24 oṣù karùn-ún ọdún 2024 lórí ẹ̀sùn wípé Mọ́gàjí ilé Akínsọlá ó sì ń pera rẹ̀ ní Mọ́gàjí lẹ́yìn tí ìgbìmọ̀ Olúbàdàn ti gba ìlẹ̀kẹ̀ lọ́rùn rẹ̀ àti àwọn ìwà pálapàla tí wọ́n ní Mọ́gàjí ilé Akínsọlá yẹn ń ṣe. Ṣùgbọ́n lẹ́yìn atótónu àwáwí àti àwísọ tí Mọ́gàjí ilé Akínsọlá tó sọ wípé òun ò jẹ̀bi àwọn ẹ̀sùn tí wọ́n fi kan òun. Báwo ni ìgbẹ́jọ́ yẹn ṣe lọ? Ìjókòó ìgbẹ́jọ́ yẹn báwo ló ṣe lọ? Kí ló ṣẹlẹ̀ nílé ẹjọ́? Kí ni àṣẹ tí ilé ẹjọ́ pa? Ẹ jẹ́ ká mú wá fún yín gẹ́gẹ́ bí ìwé ìròyìn bí wọ́n ṣe gbé, bí wọ́n ṣe kọ. The deposed family head Mogaji of the Akinsola family, Olawale Ladoja, on Friday arraigned in the court for parading himself as Mogaji of the family following his removal by the late Olubadan of Ibadan land, Oba Lekan Balogun, and the Olubadan in Council. Ladoja was arraigned before Magistrate O.O. Ogunkanmi of the Chief Magistrate Court sitting in Iyaganku, Ibadan, on a 3-count charge bordering on unlawfully parading himself as Mogaji of the Akinsola family, unlawfully granting the first press conference that discredited office of Olubadan and causing breach of peace and discredited exalted office of the Olubadan. The suspect, however, pleaded not guilty to all the charges against him. Ogunkanmi, however, granted Ladoja bail of 100,000 naira with one surety. She therefore adjourned the case till 15th July 2024 for a hearing. Record that Ladoja was suspended by the late Olubadan Oba Lekan Balogun over his alleged involvement in various abnormalities within Olubadan and its environs. Olubadan also dethroned the Akinsola family to nominate. Olubadan also directed the Akinsola family to nominate another member of the family who they found worthy of the position to replace Ladoja. The decision to suspend Ladoja was a result of the fallout of an emergency meeting of the Olubadan Advisory Council presided by His Imperial Majesty Oba Lekan Balogun at his Alarere Palace, and which had in attendance representative of the Association of Mogajis of Ibadan land, led by its President General Chief Asimiyu Ariori, and the Assistant Secretary General of the Central Council of Ibadan Indigenes CII, Suleiman Inyanda Raviu, who stood in for Chief Barrister Niyi Ajewole, the President General of the Council. Bí ìròyìn The Nation newspaper online bí wọ́n ṣe gbé
bí wọ́n ṣe kọ òun náà ni àti mú wá fún yín tẹ́yìn náà ti rí yẹn. Bí nǹkan bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ Mọ́gàjí ilé Akínsọlá a tún máa tẹ̀síwájú a máa mú wá fún yín lórí ìkànnì yìí Otasansan TV lórí ètò òye ọ̀rọ̀. Ẹ wá jẹ́ ká tẹ̀síwájú lórí ètò fún tèmi. Gẹ́gẹ́ bá a ṣe mú wá fún yín nínú kókó ìbẹ̀rẹ̀ ètò yìí, àní Emir ìlú Kano tí ìjọba ìpínlẹ̀ Kano léyìí tí gómìnà Abba Yusuf tó ń tukọ̀ rẹ̀ tí wọ́n pàṣẹ fún pé kó kúrò lórí ìtẹ́ kó kúrò lórí àlééfà gẹ́gẹ́ bí Emir ti ìlú Kano lọ́jọ́ Thursday ọjọ́ 23 oṣù kẹrùn-ún ọdún 2024. Tuntun tó súyọ lórí rẹ̀ ò ní wípé Emir tí ìjọba ìpínlẹ̀ Kano tí wọ́n lé kúrò lórí àlééfà lórí ìtẹ́ lọ́jọ́ Thursday ìyẹn Aminu Bayero òun náà mà ti wọ̀lú Kano tìlù tìfọn táwọn olólùfẹ́ tiẹ̀ náà nílùú Kano tí wọ́n sì kí káàbọ̀ pẹ̀lú ayọ̀ pẹ̀lú dùnnú tìlù tìfọn wípé òun ni Emir Kano tí àwọn mọ̀. Àyèrè sọ ọ̀rọ̀ tó wá ń lọ nípínlẹ̀ Kano ni wípé ẹni tí í ṣe olùbádámọ̀ràn fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Nuru Ribadu wípé òun ló ṣe atọ́kùn bí Emir tí wọ́n ní kó kúrò lórí àlééfà ìyẹn Bayero bó ṣe wọ ìlú Kano tìlú tìfọn. Ọ̀rọ̀ míì náà tó wá jáde láti iléeṣẹ́ olùbádámọ̀ràn sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lórí ètò ààbò ìyẹn ọ́fíìsì Nuru Ribadu wípé ohun ọmọ nǹkan kan o nípa bí Bayero bó ṣe wọ ìlú Kano tìlù tìfọn wípé ohun ọmọ nǹkan kan nípa rẹ̀. Ó wá rọ àwọn ènìyàn kí wọ́n yéé gbé àyèyí sọ ọ̀rọ̀ tí wọn ò fi ìdí rẹ̀ múlẹ̀. Lẹ́yìn àwọn ọ̀rọ̀ yìí òun náà ni Emir tí ìjọba wa fọwọ́ sí tí wọ́n fún ní ìwé ẹ̀rí àti ọ̀pá àṣẹ ní ọjọ́ Friday ọjọ́ 24 oṣù karùn-ún ọdún 2024 ìyẹn Emir Sanusi Lamido Sanusi Muhammadu kejì. Òun náà wá wò pé pẹ̀lú tí ń ṣẹlẹ̀ yìí àfi kóun ó tètè wá ojútùú sí i. Ó bá ṣe ìpàdé papọ̀ ó pe àwọn olórí ètò ààbò gbogbo nípínlẹ̀ Kano ó sì bá wọn ṣe ìpàdé papọ̀ lórí bí ètò ààbò ìlú Kano bí ó ṣe mú yányán bí ó ṣe fẹsẹ̀ múlẹ̀ tí gbogbo nǹkan ó fi máa lọ nírọ̀wọ́ nírọ̀sẹ̀. Ìròyìn gbé ìròyìn kọ́ báwo ni ìròyìn ṣe gbé báwo ni ìròyìn ṣe kọ́ mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ kí a mú wá fún yín gẹ́gẹ́ bí ìròyìn bó ṣe gbé àti bí ìròyìn bó ṣe kọ́ torí pé tẹ́ ẹ bá gbàgbé tẹ́ ẹ bá rántí mo sọ fún yín ní orí ètò òye ọ̀rọ̀ èyí tí a ṣe lánàá wípé ọ̀rọ̀ ìpínlẹ̀ Kano pàápàá jùlọ ọ̀rọ̀ Emir àti ìlú Kano wípé ó ti di sísìn fíìmù. Kí ni mo pè é? Ó ti di sísìn fíìmù tó sì jẹ́ pé bí kan ṣe ń lọ òun náà ni ìmí ń bẹ̀rẹ̀. Mo sọ lánàá lórí ètò ẹ wá jẹ́ kí a mú wá fún yín
bí ìròyìn ṣe gbé bí ìròyìn ṣe kọ lórí bí emir tí wọ́n lé kúrò lórí ìtẹ́ ìyẹn Bayero bó ṣe padà dé sílùú Kano tìlù tìfọn. Ìròyìn ní the deposed emir of Kano Aminu Ado Bayero has arrived in the ancient city. The whereabouts of the monarch had been unknown since he was deposed by Governor Abba Kabir Yusuf on Thursday. The State House of Assembly repealed the law that ex-governor Abdullahi Ganduje had signed on December 5th, 2019. After signing the law, Ganduje split the emirate into 5 and appointed emirs to each. Upon signing the repealed Kano Emirate Council law, Yusuf gave all the emir affected by the law 48 hours to vacate the palaces and hand them over to the Commissioner of Local Government and Chieftaincy Affairs. He subsequently announced the reinstatement of Muhammadu Sanusi, whom Ganduje had deposed in 2020 as Emir of Kano. The governor issued a reappointment letter to Sanusi on Friday, and Sanusi led Jumat prayers at the government house, Kano. In the early hours of Saturday, Ado Bayero returned to Kano into the waiting hand of a crowd of supporters, according to a video cited by Daily Trust. Ìròyìn míì tó wá ní Kano government orders arrest of deposed Emir Ado Bayero. The governor of Kano State, Alhaji Abba Kabir Yusuf, has ordered the immediate arrest of the deposed Emir of Kano, Aminu Ado Bayero. The order was contained in a statement on Saturday by the Director General Media and Publicity, Government House, Kano, Sanusi Tova. The governor said Bayero should be arrested for allegedly creating tension in the state. According to the statement, the new emir Sanusi Lamido Sanusi arrived at the palace in the company of the governor, the deputy governor, the speaker of the House of the State House of Assembly, and other top government functionaries at about 1 a.m. on Saturday, May 25th, 2024. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé bí ìròyìn ṣe kọ òun náà ni ẹ ti gbọ́ tí a mú wá fún yín yẹn lédè Gẹ̀ẹ́sì. Ṣùgbọ́n ọ̀rọ̀ ìlú Kánò yìí mo ní sísìn fíìmù ní ó sì ń lọ bẹ́ẹ̀ ni, torí pé ẹni tí wọ́n lé kúrò lórí àlééfà gẹ́gẹ́ bí emir ti ìlú Kánò yìí, ìyẹn Aminu Ado Bayero, òun náà tún padà sọ̀rọ̀ wípé ìlànà òfin làwọn ò fi tọ́ pé òfin ni ó ṣèdájọ́, torí pé ẹnìkan ò lè máa tẹ òfin lójú mọ́lẹ̀ pé kán jẹ́ káwọn ó dúró dòfin. Ohun tí ìdájọ́ ilé ẹjọ́ bá sọ òun ni yóò sọ emir ìlú Kánò tí òfin bá fọwọ́ sí. Emir tí ìjọba náà sì kéde, ìyẹn Emir Sanusi Lamido Sanusi, òun náà ní òfin ló sọ̀rọ̀ pé òfin ló pàṣẹ pé òun ni emir ti ìlú Kánò lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ wá já máa wo sísìn fíìmù, ẹ já máa wò ó bí nǹkan bá ṣe ń lọ, bó bá ṣe ń ṣẹlẹ̀ a máa wá sórí ìkànnì yìí láti wá máa fi tó yín létí. Kẹ́yìn tẹ́ ń wò wá
ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lórí ìkànnì Otasansan TV kẹ́ ẹ lè mọ bó ṣe ń lọ ní ìlú Kano lórí ọ̀rọ̀ Emefiele gómìnà ilé ìfowópamọ́ àpapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà former governor of Central Bank of Nigeria ìyẹn Godwin Emefiele ilé-ẹjọ́ ti pàṣẹ gbígbẹ́sẹ̀ lé àwọn dúkìá rẹ̀ kọ̀ọ̀kan léyìí tí wọ́n ṣe ìwádìí lé lórí àti ìtọpinpin gẹ́gẹ́ bí ara àwọn dúkìá tí Emefiele tó kó jọ lọ́nà àìtọ́ lásìkò tí ó wà lórí àlééfà gẹ́gẹ́ bí gómìnà ilé ìfowópamọ́ àpapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn dúkìá wo wá ní ilé ẹjọ́ gbẹ́sẹ̀ lé? Ẹ jẹ́ ká mú wá fún yín bí ìròyìn ṣe gbé bí ìròyìn ṣe kọ lẹ́kùnrẹ́rẹ́ lédè Gẹ̀ẹ́sì. Ẹ má tì lọ o, a sì wà lórí ètò. Ọ̀rọ̀ Emefiele ọ̀rọ̀ rẹ̀ ègbìnrìn ọ̀tẹ̀ náà ni bá a ṣe ń pàkan nìkan rú. Ọ̀rọ̀ rẹ̀ Emefiele ó wá dàbí ọ̀rọ̀ ọ̀gá ọlọ́pàá pátápátá lórílẹ̀‐èdè Nàìjíríà nígbà kan tó ti dolóògbé ìyẹn Tafa Balógun. Ṣé ẹ rántí bó ṣe ṣẹlẹ̀? Mo fi máa ń sọ yìí pé ẹja máa rántí ká máa ṣe kí ni ká máa rántí pé ilé ayé yìí kì í ṣe tẹnìkan. Bẹ́ẹ̀ ni kì í ṣe tẹnìkan. Ipò yòówù tá a bá wà ìtàn yóò sọ nípa wa bá a bá ṣe lo ipò tá a bá wà sí, agbára tó bá wà níkàáwọ́ wa, ìtàn sọ nípa rẹ̀. Yálà a wà láyé àtúnṣe láyé mọ́ láfi ní ẹ̀yà gbáyé ká sáyé rẹ̀, ẹ̀já gbáyé ká mọ̀ hùwà rẹ̀. Ìròyìn ní the Federal High Court Lagos Division has ordered a temporary forfeiture of $4,719,054 and $830,875,611 million naira traced to a former governor of the Central Bank of Nigeria CBN Godwin Emefiele. The judge, Yelin Bogoro, made the forfeiture order on Thursday after the EFCC filed an ex parte request to seize the asset. An ex parte application refers to proceeding brought before a court on behalf of an interested party without notice to an adverse party in a suit. It is entertained in the absence of the opposing party. I quote, "I found merit in the application and same hereby granted as prayed." Mr. Bogoro ordered the anti-graft agency to publish its order in any daily newspapers circulating all over the federation for anybody who is interested to show cause why the final order of forfeiture should not be made. The forfeited fund to the federal government in the interim was said to be warehoused in some bank operated by Omaile Anita Joy, who is on the run, Deep Blue Energy Services Limited.
Exacot Bayero Change Limited, Lipam Investment Services Limited, Tala Services Limited, Rosajud Global Resources Limited, and Till Communication Nigeria Limited. The suit was adjourned until July 2 for the hearing of the application for final forfeiture of the properties. Mr. Emir, who faces multiple corruption charges in Lagos and Abuja, may also lose several assets that have been linked to him by the Economic and Financial Crime Commission (EFCC). Mr. Emir properties forfeited to the federal government include 94 units of 11-story building under construction at 2 Otunba Elegushi 2nd Avenue, formerly Club Road, Ikoyi, Lagos. AM Plaza 2-story office space situated at 1E Otunba Adedoyin Crescent, Lekki Peninsula, Scheme 1, Lagos, and Imore Industrial Park 1, Esha Street, Imore land, purchased with Deep Beef Industrial Town, Oriade LCDA, Amuwo Odofin Local Government Area, Lagos. Others are Metalwood and Tatler Warehouse, Furniture Plant at Bogije near Elemoro, Lagos, Owolomi Village, Ibeju Lekki Local Government Area, Lagos, and 2 properties purchased from Chevron Nigeria Closed PFA Fund, Block B Lot 2 completed property, Lakes Estate, Lekki, Lagos. Ẹ wo ká má gbàsìkò, ìròyìn ẹ̀ pọ̀ ṣùgbọ́n Premium Times online wọn òun náà ni wọ́n gbé òun ni wọ́n kọ sínú ìwé ìròyìn wọn. Mo ní ọ̀rọ̀ Emefiele bíi sísìn fíìmù lọ́rọ̀ rẹ̀ torí pé àti ìwò tán ó sì ń lọ. Bó bá wá ṣe ń lọ, bó bá ṣe ń tẹ̀síwájú, a máa mú wá fún yín lórí ìkànnì yìí tí a jọ máa tẹ̀lé bó bá ṣe ń lọ. Ibi náà ni a ti máa gé pété lórí ètò fún tèmi. Ètò yín, ètò wa Oyè Ọ̀rọ̀ lórí ìkànnì Otasansan TV. Ẹ má gbàgbé láti bá ní share prógrámù yìí lórí àwọn social media platform yín. Ẹ share rẹ̀ lógúnlógún, ẹ share rẹ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n kó lè káàkiri àgbáláyé. Orúkọ tèmi ò yí padà, Tajudeen Olówó Òkè lórúkọ tèmi. Ìnàjú ẹkùn tí bọdẹ lẹ́rù ní gbogbo ìgbà. Ẹ̀ṣọ́ Ìkòyí ni mí, Ìkòyí ẹ̀ṣọ́ ilé baba tó bí mi lọ́mọ. Títí ọ̀la tá pàdé lórí ètò. Ìbànújẹ́ ó kéré ó tóbi ni kò ní jẹ́pin mi ò kò ní jẹ́pin gbogbo ojú tó ń wò mí àti etí tó ń gbọ́ mi. Etí tẹ́ wá fi ń gbọ́ mi kò ní dì, ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́ o láṣẹ Èdùmàrè. Ìdùnnú àtayọ̀ la fi pàdé lórí ètò lọ́la láṣẹ Èdùmàrè. Ẹ ṣé o, àdúpẹ́ àmọ̀rírì yín.